tèmi ó gbẹnu tán in case ẹ ti ń gbórúkọ actress DAYO AMUSA lọ́tún ló sẹ́wọ̀n pé kí ló ń ṣe bẹ́ẹ̀ ni àwọn AMUSA is a famous Nollywood actress. She has discussed her decision to go public with her HIV status and how it affected her acting career. So that's very interesting. ló bá dárúkọ DAYO AMUSA number 3 ní actress DAYO AMUSA bá jáde sá pé fídíò tó lọ gbé yẹn that picture táwọn gbé yẹn pé that was 2019 táwọn lọ ṣe kí ni àwọn lọ ṣe HIV test and she tested positive. Àwọn kan post ẹ̀ online láti fi encourage ọ̀pọ̀lọpọ̀ yẹn pé kì í ṣe pé wọ́n ní kẹ́ ẹ lọ gbàjọ́ pé wọ́n ní kẹ́ ẹ lọ ṣe HIV test. Ipe is a very good thing láti lọ check if you are positive or negative. Bí ọ̀bọ̀n yẹn ṣe gbé picture ìgbà yẹn láti 2019 bó ṣe gbé sórí ìgbàmù yẹn lọ́wọ́ fi wọ́n sí number 3 fún HIV. Ẹ̀yin tèmi ó gbẹnu tán o. Ṣé nítorí owó content náà tó ń wá ló jẹ́ ọlọ́mórúkọ olórúkọ tó lọ pé ní HIV on defamation of character ṣé o ṣáà ti lówó ẹjọ́ báyìí torí wọ́n ti gbé o wọ́n náà wọ́n ti gbé wọ́n ló dáhùn pé owó tí mo bí tá rẹ̀ kù sí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin content create because you want views ẹ sọ pé negative news ló máa ń trend because you want views nǹkan tí ò tẹ̀ tójú yóò tó ẹ mọ̀ lójú yín tó wọ́n máa fi wọ́jú òfin ẹ̀yin tèmi ó gbẹnu tán in case bá ń gbọ́ wọ́n ní pé DAYO AMUSA ní HIV kò lè HIV o wọ́n ti wá debunk wọ́n ní 2019 níbi ní fọ́tò tó lọ gbé yẹn o àwọn làwọn dẹ̀ post nǹkan àwọn fúnra wọn ẹ̀yin tèmi ó kọ sísọ ó gbẹnu tán.